wọ́n kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 ìkànnì kan gbòógì tó yà láàárọ̀ ọ̀tọ̀ látàrí ìròyìn ajá àbálẹ̀ èyí tẹ́lẹ̀dùmarè tó fi jíǹkí wa tá a sì mú wa sójú mọ́ máwòrán àtẹ́tí ìgbọ́ ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa ní gbogbo ìgbà àti gbogbo àsìkò ìjójú tẹ́ fi ń wò wá ojú náà ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa etí náà ò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí lágbálẹ̀ gbòde tá a tún mú wa fún yín lórí ìròyìn lẹ́ni aláàárẹ̀ yóò jàgbá nítorí pé àwọn ìròyìn tó lékè ńkà tó ṣe ní lákin òun náà ni àṣebẹ́ẹ̀ ta kó wa tójú mọ́ọ̀máwòrán yín fún tásìkò yìí orúkọ oníròyìn kò yí padà àyànfẹ́ Elédùmarè ló kọ tèmi jẹ́ ẹ jẹ́ àwọn kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. ẹ wò ó ṣé ká má parọ́ tanra wa àní kankan ò sí níbẹ̀ pínpín oyè ààrẹ ní ẹlẹ́kùnjẹkùn ti wá ó sì ti dúró gúúsù orílẹ̀-èdè Nàìjíríà yóò ṣe ọdún 7 wọn gbáko ṣáájú kí ẹkùn míì kí wọ́n tó gbà á Láolú Àkàndé ló sọ èyí di mímọ̀. Gbogbo ibi táwọn agbésùmọ̀mí bá ń wọ̀ ní kẹ́ ẹ bá wọn wọ̀ o bí wọ́n bá deku kẹ́yìn náà kẹ́ ẹ gbìyànjú kẹ́ ẹ dolóńgbò ni o ọ̀gá àgbà àwọn ẹ̀ṣọ́ aláàbò ilẹ̀ yìí ló sọ èyí di mímọ̀. ẹ jẹ́ máa bọ́ sọ́wọ́ ìsàlẹ̀ báyìí kí n tó padà sókè ọ̀yà lọ́hùn-ún bàbá àti ìyá kan náà ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọmọ wọn ní ìpínlẹ̀ Ondo wọn nítorí pé ó ń jalè tó sì ń dójú ti mọ̀lẹ́bí náà nàbà ṣekú pa á. ọ̀gọ̀rọ̀ ọmọ káàárọ̀ oòjíire ni wọ́n ti kóró ojú sí orí adé tèmi tìlú Ẹdẹ báyìí pẹ̀lú bí orí adé náà bó ṣe bẹ́ẹ̀ dọ̀bálẹ̀ tó tún fìkúnlẹ̀ bẹ́ẹ̀ láti kí emir tìlú Ìlọrin nínú fọ́nrán kan tó ń já rìnrìn káàkiri orí ayélujára. Ikọ̀ agbésùmọ̀mí Délò Tùrùjí ṣe ìkọlù sí mọ́sálásí ńlá kan ní ìpínlẹ̀ Sàfàrà wọ́n sì kó ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọgbó ní ìpínlẹ̀ ọ̀hún. Bákan náà ní ìpínlẹ̀ Kẹ́bí ikọ̀ Lakurawa ni wọ́n ṣekú pa àwọn ẹ̀ṣọ́ aláàbò tán rí sí wíwọlé àti jíjáde àwọn ààrẹ méjì kan tó fi mọ́ ará ìlú kan ní ìpínlẹ̀ ọ̀hún. ẹjá máa sísọ lójú eegun àwọn ìròyìn náà bá a ṣe mú wá lọ́lọ́kan kò jọ̀kan báyìí. ẹ wò ó ṣe má tẹ̀yìn ká sì má jọ tanra wa ká má purọ́ kúrò fúnra wa báyìí o àní kankan ò sí níbẹ̀ pínpín oyè ààrẹ ní ẹlẹ́kùnjẹkùn ó ti wá ó sì ti dúró ṣinṣin gúúsù orílẹ̀-èdè Nàìjíríà yóò ṣe ọdún 7 wọn gbáko ṣáájú kí ẹkùn míì kan tiẹ̀ tó gbàjọba Láolú Àkàndé ló sọ èyí di mímọ̀. ẹni tó jẹ́ agbẹnusọ fún igbákejì ààrẹ àná Yẹmí Ọ̀sínbàjò tó tún jẹ́ ọ̀gá àgbà fún gbogbo àwọn àjọ agbẹnusọ tó kù fún ìjọba àná nínú ìṣèjọba ààrẹ Muhammadu Buhari èyàn Láolú Àkàndé òun ló ti fi ohùn léde lánàá òde yìí lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí tẹlifíṣàn mọ́ọ̀máwòrán kan èyí tí wọ́n pè ní Channels Television lánàá òde yìí ibẹ̀ ló ti sọ di mímọ̀ wípé sẹ́ẹ̀rí à ń pín oyè ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà ní ẹlẹ́kùnjẹkùn ọmọ àti wá sí ìmúṣẹ báyìí o ó ní gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n wá kóra wọn papọ̀ láti lọ rèé di ọyọ kan láti fi lè yọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò lórí àléfà lọ́dún 2027 ó ní erémọdé lásán ó ní wọ́n ń ṣe torí pé àjọsọ àti àgbọ́yé ti wà láàrin ẹkùn tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà wípé a yóò máa jẹ oyè ààrẹ ní ẹlẹ́kùnjẹkùn ni ó ní ẹkùn ti àríwá ilẹ̀ yìí wọ́n ti ṣe ọdún 7 wọn tó ti pé gbáko ó ní ètò ń lọ lọ́wọ́ báyìí gúúsù ilẹ̀ yìí ló wà tí ń ṣe ilẹ̀ káàárọ̀ oòjíire ó ní kò sí àní-àní wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò ṣe ọdún 7 rẹ̀ tí yóò pé àfi tí ò bá wu ààrẹ láti tẹ̀síwájú lókù ó ní gbogbo yìí tí àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n kóra wọn pọ̀ tí wọ́n ní àwọn fẹ́ yẹ àga mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu nídìí ó ní orí asán náà ń ṣe ariwo ọjà sílẹ̀ yìí à nílò rẹ̀ torí wípé ẹni àbánájà òun la máa ń kọjú sí i ó ní ọdún 7 gúúsù ilẹ̀ yìí yóò pé o lẹ́yìn ìgbà náà àwọn àríwá àwọn náà lo ọdún 7 tiwọn ó ní tí ò bá ti ṣe eléyìí níbẹ̀ irọ́ lásán ó ní wọ́n ń pa wọ́n yín ó ní wọ́n yín àgbàdo sẹ́yìn igbá lásán ni lórí ọ̀rọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní tí òun kàn yóò sọ fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní kájọ gbárùkù ti ìṣèjọba tó wà lóde lásìkò yìí kájọ fọwọ́ ti ara wa lẹ́yìn kí a lè jọ gba ọkọ̀ orílẹ̀-èdè Nàìjíríà
dé èbúté ògo ó ní gbogbo àwọn olóṣèlú tí wọ́n pàdé àpòpọ̀ láti yàgá mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu nídìí ó ní tí wọ́n jẹ ó ní wọ́n wá káàkiri o ìṣèjọba tó sì wà lóde yìí òun gan ló tó gbangba sùn lọ́yẹ pẹ̀lú àwọn iṣẹ́ ribiribi ètò ń ṣe lábẹ́nu tí ògo rẹ̀ yóò sì búyọ láìpẹ́ yìí Láolú Àkàndé òun ló máa sọ èyí di mímọ̀ tó ní lẹ́lẹ́kùnjẹkùn tó wà ńlẹ̀ lásìkò yìí o gúúsù ilẹ̀ yìí yóò lọ ọdún 8 gbáko kó tó di wípé àwọn gúúsù míì àbí kó tó di wípé àwọn ẹkùn míì wọn yóò gba ìjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Gbogbo ibi táwọn agbésùmọ̀mí bá ń wọ̀ ní kẹ́ ẹ máa bá wọn wọ̀ bí wọ́n bá deku ẹ̀yìn náà ẹ̀dọ̀ lóńgbò bá ti di ẹyẹ kẹ́yìn náà kẹ́ ẹ di atẹ́gùn ni o ọ̀gá àgbà àwọn ẹ̀ṣọ́ aláàbò ilẹ̀ yìí ó ló sọ èyí di mímọ̀. Ọ̀gágun Christopher Musa tó jẹ́ ọ̀gá àgbà fún àwọn ẹ̀ṣọ́ aláàbò ilẹ̀ yìí èyún ló sọ èyí di mímọ̀ ní àná òde yìí ní Àbújá tí ṣolúlu ilẹ̀ yìí lásìkò ayẹyẹ ìrántí àwọn akọni inú ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n ti jáde láyé àti bó tún ṣe ń ṣe àmì ẹ̀yẹ fún àwọn míì tí wọ́n sì tún gbé àwọn míì lé ìpele l'Àbújá níṣe ni ẹni tó jẹ́ ọ̀gágun Christopher Musa ló wá rọ gbogbo àwọn ọmọ ogun ilẹ̀ yìí tó òfurufú àti torí omi pé ẹ mọ̀ dákun ẹ dábọ̀ ẹ já fọwọ́sowọ́pọ̀ ká lé àwọn agbésùmọ̀mí tí wọ́n wà ní orílẹ̀-èdè Nàìjíríà ká lé wọn wọnú gbó tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ ó ní gbogbo àyè tí wọ́n bá ń wọ̀ báyìí ó ní kẹ́ ẹ jẹ́ ká máa bá wọn wọ̀ torí àlàáfíà ó gbọ́dọ̀ jọba ní orílẹ̀-èdè Nàìjíríà ó ṣe ní àlàyé wípé ibi tó yẹ ká wà kọ́ la wà yìí ó ní ṣùgbọ́n tá a bá sì ń tẹ̀síwájú pẹ̀lú àwọn ìgbésẹ̀ akọni tá à ń gbé yìí a yóò sì ju ibi tá a wà yìí lọ nípa ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà Christopher Musa kò ṣàlù àwọn ọmọ ogun ilẹ̀ yìí ní ọ̀gọ́ ẹnu lórí gbogbo gudugudu méje tó ń ti yàyà mẹ́fà ètò ń gbénu gbó tó ń gbé e ṣe nípa àti fẹ̀yìn àwọn agbésùmọ̀mí ilẹ̀ yìí láti fi ẹ̀yìn wọn tì nígbà tí ẹni tó jẹ́ olórí àwọn ọmọ ogun ilẹ̀ yìí ọ̀gágun Olúfẹ́mi Olúyẹdé tóun náà yóò máa sọ̀rọ̀ ó sọ dímọ̀ wípé gbogbo àwọn ọmọ ogun ilẹ̀ yìí ó ní àwọn tí ń sa ipá wọn láti lè jẹ́ kí wọ́n tún ró wọn ní agbára sí i kí wọ́n lè ná wọn ohun ìjà láti kojú àwọn ọmọ ogun láti kojú àwọn ikọ̀ agbésùmọ̀mí káàkiri orílẹ̀-èdè Nàìjíríà nínú ètò sì sọ dímọ̀ pé ìgbàgbọ́ wà láìpẹ́ yìí ìṣẹ́gun yóò dé báwọn àwọn ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n sì fi ẹ̀yìn àwọn agbésùmọ̀mí gbogbo tí wọ́n fẹ̀yìn wọn tì wọn kò ṣàìsọ di mímọ̀ wípé ẹni tó jẹ́ olórí àwọn ọmọ ogun orí omi ilẹ̀ yìí náà Emmanuel Ogala ó náà bẹ níkàlẹ̀ níbi tó náà ti fi ọwọ́ mẹ́wàá sọ̀yà tó sì ń sọ di mímọ̀ fún àwọn tó jẹ́ àwọn ọmọ ogun orí omi wípé gbogbo ohun ìgbáyégbádùn yín tí ó mú ìṣẹ̀mí yín rọrùn tẹ́ẹ̀ fi lè kọjú sí tó tọ́ àti tó yẹ láti ṣe lẹ́nu iṣẹ́ yín ó ní ayé ò pèsè fún yín láìpẹ́ yìí tí gbogbo nǹkan yóò sì rọ̀ṣọ̀mù láti lè kojú àwọn agbésùmọ̀mí káàkiri ilẹ̀ yìí olórí àwọn ọmọ ogun orí òfurufú ńkọ́ Hasan Abubakar òun náà ń bẹ níkàlẹ̀ níbi tí wọ́n ti sọ dímọ̀ wípé òun náà fi ọwọ́ mẹ́wàá sọ̀yà pé ayọ̀jọ́ ṣiṣẹ́ pọ̀ ni o tí a fi gbógun ti àwọn agbésùmọ̀mí káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ìjókòó àwọn ènìyàn yìí ó ní wọ́n ṣe àfihàn pé ìtẹ̀síwájú ó ti ń bá ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà tó sì láwọn kò káwọ́ gbéra bẹ́ẹ̀ làwọn kò sùn láti lè ṣe ohun tọ́tọ́ àtúntò yẹ tàlàáfíà yóò fi máa jọba káàkiri kọ̀nàkọ́ndù gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. ẹ jẹ́ máa bọ́ sọ́wọ́ ìsàlẹ̀ báyìí kí n tó padà sókè ọ̀yà lọ́rùn-ún. Bàbá àti ìyá kan náà ṣekú pa ọmọ wọn ní ìpínlẹ̀ Ondo tí wọ́n ní ọmọ náà ń jalè tó sì ń dójú ti àwọn mọ̀lẹ́bí ọ̀hún. Bàbá ẹni ọdún 24 tí wọ́n pe orúkọ rẹ̀ ní Monday Ẹ̀lẹ́là ó ní ó ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọmọ rẹ̀ Tọ́pẹ́ Ẹ̀lẹ́là tó jẹ́ ọmọ ọdún 14 ní agbègbè Àjọwà Àkókò ní ìpínlẹ̀ Ondo ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti ṣẹlẹ̀ nígbà tí ọwọ́ àwọn agbófinró tó bá Monday Ẹ̀lẹ́là yìí ó ní ó ṣe àlàyé bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ bí iṣu ṣe kú bí ọ̀bẹ ṣe kún ní ìpínlẹ̀ ọ̀hún nígbà tí ó ń ṣe àlàyé ọ̀rọ̀ ó sọ bí mọ̀ wípé Tọ́pẹ́ tó jẹ́ ọmọ ọdún 14 yìí òun ló ti jingiri tó sì ń dojú tì àwọn nínú iṣẹ́ olè jíjà pẹ̀lú bí ó ṣe máa ń fọ́ ilé onílé tó sì máa ń jí ohun olóhun káàkiri gbogbo agbègbè ọ̀hún ó ní ọmọ 7 ó ní òun bí Tọ́pẹ́ yìí ló ṣe ẹlẹ́ẹ̀kẹta ó ní kì í ṣe wípé àwọn làwọn ṣekú pa ó ní ọjọ́ kan báyìí èyí tó ṣẹlẹ̀ tí ọ̀rọ̀ náà
tó fi dènà tó ó ní wípé wọ́n mú Tọ́pẹ́ yìí lẹ́ni tí ó lọ rè fọ́ ilé onílé tí ikọ̀ Àmọ̀tẹ́kùn tó sì fi sí àtìmọ́lé wọn ṣùgbọ́n sí ìyàlẹ́nu wọn lójú fèrèsé tán fi ààyè rẹ̀ sílẹ̀ wípé kí atẹ́gùn kó lè máa fẹ́ sí àwọn ọ̀daràn tá bá wà nínú ìyà náà. Níṣe ni ó gba ojú fèrèsé ọ̀hún tó gba ojú rẹ̀ jáde tó sì júbà ìhòòrò tó sá lọ kúrò ní àkàtà àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn nílò tí àwọn ikọ̀ ọ̀hún náà ti pe àwọn nílé pé ọmọ yín Tọ́pẹ́ Ẹ̀lẹ́là ọmọ ọdún 14 ó mà ti ṣe bẹ́ẹ̀ ó ti bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ tó ti júbà ìhòòrò kúrò ní àtìmọ́lé tá a fi sí nílò tí ó ní òun yún Ẹ̀lẹ́là tó jẹ́ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ pẹ̀lú àwọn ẹ̀gbọ́n àtàbúrò ó ní wọ́n kóra wọn síta tó fi mọ́ àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn ọ̀hún tí wọ́n sì ń wá káàkiri agbègbè náà nílò tí wọ́n ní wọ́n rí níbi tí ó sá pamọ́ tó farasin kó sí wọ́n mú lọ sí ilé látàrí wípé ìwà ìdójútì tó ń wù káàkiri àdúgbò níṣe ni àwọn ṣe bẹ́ẹ̀ táwọn lù ú ó ní ọwọ́ lásán la fi lù ó àlòkùmọ̀ bẹ́ẹ̀ là ló pọ́npọ́ a sì fi rìn lù àkọ́ ó ní ọwọ́ la fi lù ú ṣùgbọ́n àwọn akọ̀mọ̀ wípé ó ti ṣe bẹ́ẹ̀ fi ara pa ní àtìmọ́lé àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn ó ní bí àwọn ṣe bá wí tán báyìí òun náà ló sì wọnú iléèwẹ̀ tó wẹ̀ tó sì jẹun tó sì sùn sí ẹ̀gbẹ́ ìyá rẹ̀ ó ní nígbà tí ojúmọ́ mọ́ táwọn jẹ́ àwọn àbúrò àtẹ̀gbọ́n tó kù wípé ẹja máa lọ sóko níṣẹ́ ni wọ́n lọ jí Tọ́pẹ́ ṣùgbọ́n tí Tọ́pẹ́ kọ̀ tí kò jí nígbà tí wọ́n sáré lọ síbi tí ó wà wọ́n rí wípé eléru ti sungi ọmọ yẹn lẹ̀ ó ti rìn wọ̀ wọ́jà táṣọ kò sì bá ọmọ yẹn mọ́ níṣẹ́ náà ké gbàjarì rẹ̀ síta nílé tí wọ́n sì náwọn gbẹ́lẹ̀ kan ìkòtò àwọn gbẹ́lẹ̀ kan ìkòtò tí wọ́n fi sín sí ẹ̀yìn kùlé wọn kó tó wá di wípé àwọn agbófinró ń wá káàkiri nílé tí wọ́n ti sọ di mọ̀ wípé ó ti ṣe bẹ́ẹ̀ di olóògbé ó ní kì í ṣe páwọn làwọn pa á níṣe ni ó kú látàrí ìjìyà èyí tó ti rí tẹ́lẹ̀ ní àkàtà àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn ó ní ẹ dákun ẹ wò wá ṣe láàánú o kò sí tá a fẹ́ fi kú rẹ̀ ṣe ọmọ 7 ni òun bí òun kọ́ ló ń fi ọwọ́ ara òun pa o ṣùgbọ́n ńṣe ni ọlọ́jọ́dé tó sì ti bẹ̀ jẹ́ Ọlọ́run nípè wàyó wọn ti fi páńpẹ́ òfin mú Monday Ẹ̀lẹ́là àti àwọn tí wọ́n jọ mọ̀ nípa ọ̀rọ̀ ọ̀hún nígbà tí ìyàwó rẹ̀ tó ti júbà ìhòòrò báyìí. ọ̀gọ̀rọ̀ ọmọ káàárọ̀ oòjíire ni wọ́n ti korojú sí orí adé ìlú Ẹdẹ pẹ̀lú bí orí adé náà bó ṣe fi orí adé rẹ̀ dọ̀bálẹ̀ kí ẹni tó jẹ́ míà nílùú Ìlọrin. gbogbo ọmọ káàárọ̀ oòjíire tí wọ́n ti ń rí fọ́nrán ọ̀hún ni wọ́n ti ń sọ ohun tí ó wù wọ́n lórí ọ̀rọ̀ yìí nígbà tí ojú ìwòye sí oníkúlùkù tó yàtọ̀ lórí ọ̀rọ̀ náà nínú fọ́nrán kan ibi tán ti ṣe àfihàn tó jẹ́ orí adé tìmí tìlú Ẹdẹ ọba Muniruddin Adésọlá Làwálì Lámínísà àkọ́kọ́ níbi tí ó ti ṣe bẹ́ẹ̀ fi ìkúnlẹ̀ bẹ́ẹ̀ tó sì kúnlẹ̀ ti emir àti ìlú Ìlọrin èyún emir Alhaji Ibrahim Zulu Gambari tó kúnlẹ̀ tí lẹ́gbẹ̀ẹ́ lẹ́ni tí ó fi ń kí emir ọ̀hún tẹ́míà sì wà ní orí ìjókòó nínú fọ́nrán ọ̀hún ibẹ̀ ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti wá korojú sí ìgbésẹ̀ ní pàtàkì jùlọ àwọn ọmọ káàárọ̀ oòjíire náà ti korojú sí irú ìwà tí orí adé ọ̀hún tí ó wù nílẹ̀ tí wọ́n ní ó fi dọ̀tí ilẹ̀ káàárọ̀ oòjíire ẹni tó jẹ́ òǹkọ̀wé láti ìpínlẹ̀ Ọ̀ṣun Túndé Ọ̀dẹ́ṣọlá nígbà tí yóò máa sọ̀rọ̀ ó ní irú àwọn orí adé wo gan-an níbẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun yìí pẹ̀lú wọ́n ṣe ń dojú ti àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá oníbò ló ṣe gbé odidi orí adé tó fi lọ rè kí ẹni tó jẹ́ ọba bíi titi ẹ̀ náà ní àkàtà rẹ̀ tó tún wá mọ̀ kúnlẹ̀ tí lẹ́gbẹ̀ẹ́ nínú èyí tí ó ń dojú ti àṣà àti ìṣe ilẹ̀ káàárọ̀ oòjíire oríṣiríṣi ọ̀rọ̀ làwọn ọmọ Yorùbá ni wọ́n ti sọ nípa ìgbésẹ̀ tí orí adé náà tí ó gbé yìí fídíò náà bẹ́yìn àyín èyí táfààyè rẹ̀ sílẹ̀ tẹ́yìn náà wò tájọ sojú ìwòye sí wa nípa ìwà tí tìmí tìlú Ẹdẹ nípínlẹ̀ Ọ̀ṣun tó wù bó ṣe kí emir ìlú Ìlọrin náà. ẹ ṣe kàn kábíyèsí. Ikọ̀ agbésùmọ̀mí Bello Turji ṣe ìkọlù sí mọ́sálásí ńlá kan ní ìpínlẹ̀ Zamfara wọ́n kó ọ̀pọ̀ ènìyàn wọnú igbó lọ báyìí. mọ́sálásí ńlá kan tó wà ní Birnin Yaro ní ìpínlẹ̀ Zamfara
ó ní ikọ̀ àwọn agbésùmọ̀mí tí gbàgbọ́ wà pé wọ́n jẹ́ ọmọlẹ́yìn Bello Turji ni wọ́n ti ṣe ìkọlù sí mọ́sálásí ọ̀hún ní ọjọ́ Jímọ̀ lásìkò tán kí ìrun alẹ́ lọ́wọ́. Níṣe ni òǹkà àwọn ènìyàn tí wọ́n ti kó lọ sí inú igbó báyìí kò sí ní àkọsílẹ̀ torí wípé lásìkò tí a fi ń kó nìyí jọ wọn kò tí ì lè sọ pàtó iye àwọn ènìyàn tí wọ́n kó kúrò nínú mọ́sálásí ọ̀hún. Níṣe ni ẹni tó ń rí sí ìwà ìgbésùmọ̀mí àti ìgbàláfíà láàyè ní àárín gbùngbùn orílẹ̀-èdè Nàìjíríà sí Lake Chad Zagazola Makama ló kọ sójú òpó ayélujára rẹ̀ níbi tó ti ń ṣe ní àlàyé wípé ìgbàgbọ́ wà wípé Bello Turji ó wu ìwà yìí pẹ̀lú bó ṣe lọ kó àwọn ènìyàn ní mọ́sálásí láti fi lè gbẹ̀san ìkọlù táwọn ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n ṣe sí ní àìpẹ́ yìí ni. Ó ní fún ìdí èyí ìtẹ̀síwájú ìwádìí sì ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ náà táwọn ọmọ ogun ilẹ̀ yìí sì ti fọwọ́ mẹ́wàá sọ̀yà pé wọn yóò lọ dóòlà ẹ̀mí àwọn ènìyàn tí wọ́n kó nínú mọ́sálásí ńlá náà. Bákan náà lọ́mọṣẹ́rí ní ìpínlẹ̀ Kebbi ikọ̀ Lakurawa ṣekú pa àwọn ẹ̀ṣọ́ aláàbò tán rí sí wíwọlé àti jíjáde àwọn ààrẹ méjì ní ìpínlẹ̀ ọ̀hún lọ́jọ́ Sátidé tí ń ṣe àbámẹ́ta tá a lò sẹ́yìn yìí ní ààlà tán pè ní Kangiwa ìjọba ìbílẹ̀ Kangiwa náà ní ìpínlẹ̀ Kebbi ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa àwọn ẹ̀ṣọ́ aláàbò tán rí sí wíwọlé àti jíjáde àwọn ààrẹ ní ìpínlẹ̀ ọ̀hún níbi tí wọ́n ti fẹ́ rí òpó kan ìtàn pè ní mast léyìí tí ó máa ṣe àlàmì fún àwọn ènìyàn tó ń lọ àti tó ń bọ̀ tán wọlé sí ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe wọ́n sọ dímọ̀ wípé ikọ̀ Lakurawa oná ṣe ìkọlù náà lásìkò táwọn ẹ̀ṣọ́ ọ̀hún tí wọ́n rí mast náà mọ́lẹ̀ nílò ìtàtẹ̀sí kópa àwọn méjì àti ọmọ ìlú kan láàrin wọn. Lásìkò tá a fi kóròyìn jọ a kò tí ì rí nǹkan kan gbọ́ láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kebbi bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò tó ń rí sí wíwọlé àti jíjáde ilẹ̀ yìí wọn kò tí ì fi ìròyìn kankan léde lórí ọ̀rọ̀ ọ̀hún. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yẹn tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà á sí ti ìgbọ́yìn náà ní àyànfẹ́ Elédùmarè akíoníyàn wípé iṣẹ́ ọlọ́kẹ́ iṣẹ́ ìtẹ́ bá wa jẹ́ ẹ̀kú àìbínú títí di ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì ó kọ́ mi ò ní yí padà àyànfẹ́ Elédùmarè òun lè mí ń jẹ́ mo kí wa pé a kú àmójúbà ọ̀sẹ̀ tuntun ọ̀sẹ̀ yá sàn wá sówó á sàn wá sọmọ àtẹ̀kú tí ń ṣe báàlẹ̀ ọ̀rọ̀ láṣẹ lọ́wọ́ Elédùmarè ó dàbọ̀ fún tásìkò yìí.